Yorùbá dùn wò Classic TV. Hola, how are you? Yeah, shut up, Fiani. Yeah. Ọ̀gùn kọ́? Wọ́n sílé. Má sọ mọ́. Bẹ́ẹ̀ni. Ibo náà lọ? Wọ́n tẹ ìdágbére, àwọn tó jọ jáde nísinsìnyí. Nísinsìnyí? Bẹ́ẹ̀ni. Wọ́n ọ̀dẹ̀ ẹ̀rọ ẹlẹ́sìn mi rárá. Wọ́n ti ẹ̀rọ nílẹ̀ àtọ̀. Anyway, tọ́ bá dé, kò sọ fún wọn pé mo débí. Ó ṣe é ṣe kí n padà wá rọ̀lẹ́. Tí n bá dé lè wá rọ̀lẹ́ yìí, sọ fún wọn pé màá gẹ̀ẹ́tì wọn láàárọ̀ la. Ṣé o ti gbọ́? Ṣé wàá jíṣẹ́? Máa jíṣẹ́ fún mi. O gbọ́dọ̀ má jíṣẹ́ o. Àpò ni o fẹ́ wa látijọ́ ìwà àkúmọ̀ ìtún ìsinmi. Èwo ló wà ń sìn? Ok, wá jókòó. Sísítà ẹ̀ kò sí létí. Jókòó tí ẹ̀ jókòó tì mí. Mi ò jókòó. Wá Bùkọ́lá, jókòó lọ. Mi ò lè jókòó, ẹ sọ pé fẹ́ máa sọ mi ò jókòó. Mo ní kankan ní fẹ́ bí ẹ lò. Mi ò jókòó. Ok, sísítà ẹ̀ sí létí. Èmi àti ẹ ló kù. Ṣé wàá fẹ́ mi? Mi ò fẹ́. Ó fẹ́ mi. Mi ò fẹ́. Ìdè kí ló dé látijọ́ yìí? Kò sí mi ò lè fẹ́ sẹ́. Ó ní fẹ́ mi. Fẹ́ mi ọmọdé yìí. Ó ti wà. Mi lè fẹ́ ìbáwò ni sísá ṣe ìbáwò ìbúra ṣe máa fẹ́ sísá mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn lẹ́sìn máa fẹ́ máa wọ́ọ̀rì. Ìyẹn ò ṣe nǹkan Ó ṣe kan. ìfẹ́ dé ibi dàpọ̀ nìyẹn bí brọ́dà mi ṣe ń fẹ́ sísá yẹn kí ni àti náà kájọ máa fẹ́ ra wá. Mi ì fẹ́ mi tẹ ní ìdílé mi lè fẹ́ yẹn ti dàgbà. O lè fẹ́ mi. Mi ò lè fẹ́ yín. Sure. Bẹ́ẹ̀ni. Ẹ wo kò sọ́nà tó lè gba escape o. Òótọ́ mo sọ fún ẹ̀yin. Ọkùnrin jí ẹ máa lọ ẹ jẹ́ ẹ̀sìn jáde. Ìgbòho bá sìn. Ẹ ṣáà máa lọ mi lè fẹ́ yín. Ṣé òun lé mi ń sìn? Ó dà mí ìgbà bẹ̀rẹ̀. Ó dà á sìn nígbà bíi. Ṣé wàá ṣáà lè sìn? Ẹ̀ẹ́dì ṣó máa sìn ẹ̀ ṣáà ní ṣó máa sìn. Ìyá mi ṣùgbọ́n àmúra lọ́dà ni. Ó fara mọ́ yẹn. Ká máa padà fẹ́ra wa láti. Padà ń bí ń tiẹ̀. Tí wọ́n bá dé. Ṣáà ti fi ṣẹ́gun òṣèlú yẹn. Ṣèlú gbọ́. Ó dà ọ̀sán. Ṣé dàbọ̀ ló fọ́n mi? Wà. Ẹni mò ń sọ fún ẹ, mo mí ìnà. No, mí ìnà gidi gan. Jẹ́ pé mi àti ẹ̀ka. Ó ti ní mi ò ṣe, mo sọ fún ìpín mi ò ṣe. Ìlú ọmọdé yìí. Kí n fowó tún ẹ ṣe ní o. Mi ò fẹ́, mo ti ní ṣe. Ó ní fẹ́. Mi ò fẹ́. Sísítà ilé ẹ̀kọ́ ti mọ̀ ń pa ẹ̀. Tí bá nílò máa bẹ̀rẹ̀ sísá máa ń bẹ̀rẹ̀. Sísítà ẹnìkan kọ́ ló máa ṣe fún always. Mi ò fẹ́. Ó ṣọ́ ẹnìyẹn ojú ayé fún wa níta. It's okay. Ojú àtúrà rẹ̀. Adé sọ fún sísítà ẹ̀. Àbúrò rí nǹkan mi tẹ́ mọ́ tó hápù pẹ̀lú wifi ṣá. Ó kàn bẹ̀rẹ̀ sí ní work at random without any control. I can't understand. Ṣé òjò rọ̀ lọ́nà ṣá? Ń bo tó lè bá rọ̀ máa mọ̀ náà. My dear,
How are you? Nọ́mbà tó tún jọ mẹ́ta. Ṣé ń kọ́? Àwọn ìgbà dídé. Ó tiẹ̀ ṣó lójú ẹ̀ fún ìbádùn. Àjọ ṣe kàn. Ilẹ̀ ọmọlúwàbí. Ilẹ̀. Madam, mi ò robo mi tẹ̀rì. Okay, that is my dear. Lọ́lá. Túnjí ni òun ní àbúrò Mr. Ajibade. Sorry, Chief Ajibade. Ilẹ̀. Jẹ́ mo bá kankan lẹ́nu Àtọ̀ wọn sílé. Inú ilé wọn lèmi náà ti ń jáde. Fadé ra òde láti London. Àwọn ọ̀nà àwọn òṣìṣẹ́ láti London. Wọ́n dẹ̀ ní brọ́dà mi jáde pẹ̀lú ẹnìkan. Àṣìṣe ọmọ wọn wà lẹ́sà. Ọmọ wà ní. Ok, màá máa rí ẹ. Lẹ́ẹ̀ Túnjí. Ó dàbọ̀. Ó dàbọ̀. Bí irun rẹ̀ promise pé òun á return sí Nàìjíríà latest. So ti gbọ́ mo ti gbọ́ mà kó o rántí gbé kòkò tí mo ní o gbé dání kó o gbé wa so mọ̀ pé ó jàsè jẹ ni kó o tó wá débí kó o rayọ̀ kó o fi ṣe sàrà fáwọn ọmọ wẹ́wẹ́ so ti gbọ́ yóò dayọ̀ ǹlẹ́. ẹ ṣe o ẹ ṣe o yèyé ọ̀sùn ẹ ṣe àdúpẹ́ mà ẹ ṣe o ẹ ṣe mà lérè o káàbọ̀. ẹ ǹlẹ́ o yèyé. ó dání o. yèyé ẹ káàsán. Ẹ káàsán. Àdìó ògbérè ojú rẹ̀ máa sọ wọ́n ẹ ǹlẹ́ ẹ jòkó yèyé. Àdìó èmi nìyẹn. bó ló ti jẹ́. àlàáfíà mo sọ fún yín lọ́sí pé mi máa rin àjò. mò ń bọ̀ wá ààrẹ nìyí o. ẹ má bínú ẹ sì ṣe wọn jọ. olúwa ló ṣe ẹ ṣe wọn jọ ọ̀sún ni ẹ ṣe wọn jọ. yèyé ọ̀rẹ́ mi ni mo mú wá sí ọ̀dọ̀ yín Ajíbádé ni orúkọ ẹ̀. ǹlẹ́ rírè. wá ní ìṣòro ńlá kan bó ti wà yìí láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn tó ti níyàwó sílé àwọn méjèèjì wọn bá pa wọn gbọ́ pó pé wọn ò bímọ dísìnyí wọn tí lọ́mọ láyé. ẹ ṣe yèyé ṣe tí ẹ̀rí tó ń bà nínú jẹ́ nu gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́rẹ̀ mi sọ sílẹ̀ ó ní pé ìyàwó mi yìí bí mo ṣe tó bí mo ṣe mọ lọ́jọ́ ìní ìwúlò sọ mí dà bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ti wá fi mí lọ́kàn balẹ̀ pé tá a bá débí inú mi á dùn kúrò ojú mi gbogbo nǹkan tẹ bá lè bá mi ṣe sí tẹ bá lè bá mi ṣe sí tá a fi máa lọ́mọ láyé ó dọwọ́ yín. nígbà ẹ ti débí gbogbo rẹ̀ lọ̀sùn ó kù sófin àlá sáàrì tó lè dìde báyìí. ńgbà dàníyàn sí ní tó o bá fẹ́ kó o bá sọ. fi lu orí kó o fi lu àyà rẹ̀ ọwọ́ ara rẹ̀ náà ní ìlú. Ọ̀ṣun àwúrà olú ṣẹ̀gẹ̀sì eléwé rojú oníkìlà tó jọkùn. arákùnrin kí ló ti porúkọ aya rẹ. Fadérera. Fadérera. ìgbà Fadérera rẹ ń bọ̀ kò yàn pé bóun bá délé ayé òun ó bímọ. bẹ́ẹ̀ ni ọ̀sùn bẹ́ẹ̀. ìyá kí lè bá a ṣe sí ẹ gbọ́ gbogbo àlàyé tí mo ṣe fún yín ni. mo fẹ́. kí ni ká ti gbọ́ pẹ̀lú ìyàwó mi yẹn pé gbogbo ogún tí mo ní kò ní jẹ́ ẹyọ kan bẹ́ẹ̀ mo sọ fún yín mo lóun ló sọ mí dàbí mo ṣe dà lẹ́nu. arákùnrin ṣe sùúrù àbí ohun tí ọ̀tún ò sọ kí n sọ pé ó sọ ni. ìyá ẹ jọ ohunkóhun tẹ bá lè bá a ṣe sí ẹ dákun. àdìo tó bó mọ̀ ní pé wọ́n kúrọ́. bẹ́ẹ̀ ni. nígbà tí ọ̀tún ò béèrè epo tí ò béèrè iyọ̀ tí ò béèrè nǹkan kan ṣé kí n sọ pọ̀ tún béèrè rẹ̀ ni.
ibikíbi tó o bá lọ tí wọ́n bá sọ fún ẹ wípé aya rẹ yóò bímọ irọ́ wọn pa fún ẹ o àmọ́ wọ́n tó o jókòó ọmọ ń bẹ lára. ẹ gbà sá. ta ló kọ. èmi ni sá ẹ ṣáà lọ kà. wọ́n ló kọ. bẹ́ẹ̀ ni sá. kí ló dé. kò sí ẹ ṣáà lọ kà ẹ̀mí. Daddy, èyí ni láti sọ fún yín pé mo ti miss period mi. Èyí fi hàn wípé mo ti ní oyún. Ẹ jọ̀wọ́ nítorí ti Olúwa ẹ fún mi lówó kí n lọ ṣẹ́ oyún náà nítorí pé kò ṣeé gbọ́ pé mo lóyún fún ọkọ àǹtí mi. Mo dúró báyìí, èmi ni tiyín tòótọ́, Bùkọ́lá. Mo fẹ́ ọ̀pẹ ní nice day ní London. Ní mo lè dín náà. Hello, darling. I like that. That's good. You are welcome. Ojú ẹ máa ń wọ́n yìí. Àbọ̀ rí pé ojú màdìá tó kú somehow. Honestly. Owó Ó yàtọ̀. Kò sí problem. Mi sẹ́ni. Nísẹ̀rẹ̀ àlẹ́. Jókòó. Ṣé o mọ̀ mo ní ó láìpẹ́ kí abalẹ̀ àbí mi ò sọ bẹ́ẹ̀? In fact, ó dàbí ẹni pé ara ń sọ̀rọ̀ fún ọ̀rẹ́ mi pé a máa bá àlejò ńlé. Ọkàn ríran. Ọlọ́run wá ní màmá kò ti dé ṣọmọ. Àwọn Mr and Mrs Bọ́ládé wọ́n ṣe Thanksgiving lẹ́nu. Ó wọ́n á ní kí ọ̀rẹ́ mi kó jẹ́ ká jọ lọ. Mo wá decide pé mo fẹ́ múra bó náà ṣe múra tó wọ simple dress kébì náà wọ simple dress. Ó ní mo á fi padà wálé. Anyway, o ti mọ̀ ọ́ lè nìyẹn. Ṣé wàá jẹ́ kí àkójọ lọ sọ́hùn? Excuse mi lẹ́yìn. Ó rẹ̀ mí ṣé mo gbogbo wàhálà ní plane kan. O láti Ti airport gan afa. o láti rí bẹ́ẹ̀ o láti rí bẹ́ẹ̀. Anyway, my friend, ṣé o mọ̀ wípé ìyá mi ti wálé mi ò ní pẹ́ kúrò pàtí yẹn. Tí ẹ gbọ́dọ̀ pẹ́ ni. Ọ̀nà ó save time mi náà nìyẹn. Okay. Jẹ́ kí sáré ṣe. Excusez-moi. Bí àṣà wọn. All right. Afẹ́ o. Madam di madam. Ẹjọ́ pé ẹ change aṣọ. All right. Ṣé mọ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó? Ẹ má bínú. Well, as usual. My dear, My dear. mo ti fẹ́ máa lọ. Mo fi pé fìlà náà match eléyà mi. Fine. Ó wà òkè pẹ̀lú. Wọ́n náà lójú. Okay, mi ò ní pẹ́ bí mo ṣe sọ. Àwọn máa take care ya. Okay, bye bye. Bye. All right. Bùkọ́lá. Búkì. má Wá lọ sọ́dọ̀ woman tó ń ta Uncle Bent fún wa yìí. Ní mo ní kó bá wa gbé àpò kan wá. Torí àti ẹ̀ tí mọ. Búkì, kí ló ṣe? Kí ni mo rí ẹ̀ tó mú sí? O lè ní ẹ́. Níjọ́ òun kẹgbẹ́kẹgbẹ́, ṣé bí mo sọ pé kí n tó bá fẹ́ kó bí mi? O ti bí mi níbi kan tí mi fún ẹ. O ti kẹgbẹ́kẹgbẹ́, idiot. Mo wá wẹ̀ fún mi. Newsstand. Ṣé oríṣẹ́? Owó ló fẹ́ jí owó tó mú. Wo tó mú. Bí ẹgbẹ́ òṣìṣẹ́ máa ń kọ́. Tó o bá tètè máa dé padà sọ́dọ̀ sísà mi. Kò sí wàhálà bẹ́ẹ̀. Kí o ń jalè mí ìdẹ̀fẹ́ kọ́mọkọ́mọ jalè lọ́dọ̀ mi. What? This is miracle.
èyí ni láti sọ fún yín wípé mo ti miss period mi. Èyí fi hàn wá wípé mo ti lóyún. Ẹ jọ̀wọ́ nítorí Olúwa ẹ fún mi lówó kí n lọ ṣẹ́ oyún nítorí wípé kò ṣeé gbọ́ wípé mo lóyún fún ọkọ àǹtí mi. Mo dúró ní èmi ni tí ń tòótọ́ Búkì Bùkọ́lá Bùkọ́lá Búkì Bùkọ́lá oh God yeah orí mi ò ọ̀nà bóyá mi ò rí o. Búkì my dear ti pa mí o I will kill you yes. Ó pa mí sáyé ni èmi náà pa. Dear. Okay. Boogie! I kill you! I will kill you! Kill my husband! Kill myself! Boogie! Where are you? Boogie! Oh my God! Tafi dàárọ̀ mi o. Mo dẹ̀ ti promise my dear pé àní pẹ́ dé o. Anyway, aṣọ nípa ti ṣe dùn. Yes. Àní bẹ̀rẹ̀ òjò bílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Too much. Mo máa ṣe fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan. Mo ń ṣe kankan o. Ìmáyà mi ń jà. Bọ́ọ̀sì mi mọ bí mo ṣe lè dé ìgbà yẹn. Ṣé ọ̀rọ̀ náà lè pè yẹn náà? Ó lè díẹ̀ o. Sọ fún mi náà. Ìjẹ́ mọ̀ pé àbúrò ìyàwó mi. Ó jẹ́ mọ̀ wípé mo fún lóyún. Mi gbọ́. O fún ta ni lóyún? That's small girl. Tó ń gbọ́dọ̀ wá. You must be joking. You must be joking. Fún ta ni lóyún? Ibade. Oh God. How manage? Ní ti ẹ̀lẹ́ explain ẹ̀. Bí wàá ṣe dé lẹ́ẹ̀kan yẹn. Part lẹ́tà yẹn. Unfortunately lẹ́tà yẹn wà nínú àpò àgbádá mi. You understand? Lẹ́tà yẹn ló kọ sí mi. Ló sọ fún mi pé òun ti lé sí period or something like that ṣá. Jíbádé irú ẹ̀ sí ọmọ yẹn kí ni ká ti pè é kó o súnmọ́rú yẹn etí mélòó ló ní báyọ̀ gbọ́ dámi lóhùn. Ti ẹ̀ mọ bí mo ṣe lè explain ẹ̀ rárá. mi expect at all from you dámi lóhùn now ìyàwó ẹ̀ sè tó bá gbọ́ kí lè tó fẹ́ kó fíì. Mi ti ẹ̀ mọ̀ mi mọ̀ no mi mọ̀. Now, so no akọ̀rẹ́ tà sí ẹ̀ ń sìn fún òtí miss period o. Bóyá ká lọ yọ oyún yẹn ni. Ẹ lọ yọ oyún. Ó gba èrò. Jíbádé. Ọ̀rọ̀ yìí gba èrò gan-an. No, kò ní sí much problem. Okay, see you then. Bye bye. Yeah. Ẹ wá lọ fún láwọn eléyìí. Ẹ repeat èyí fún and this.
Okay, then Keha delay. Alright? But can you more kilation response to treatment here, see? Latest by tomorrow evening, okay? Uncle. Pardon? There is a fire. Yes, my matrimonial. There's a fire. Look, take it easy. Kí ni ohun tó ṣẹlẹ̀? Àjíbádé ti fún àbúrò mi lóyún. Àbúrò ẹ wò? Bùkọ́lá. Freedom. Bùkọ́lá ni o. Àjíbádé fún Bùkọ́lá lóyún? No. Repeat it. Me understand. Àjíbádé fún Bùkọ́lá àbúrò mi lóyún. Ilé ìwọ̀n àbúrò púpọ̀. Ṣé rí pé fáyà ni? Ṣé rí pé lọ́jọ́ mi? Does that mean pé Chief Àjíbádé pay me to expect they are responsible? Responsible at all? Àjíbádé bá fi lọ Bùkọ́lá. Ṣé kò yẹ kí Bùkọ́lá sọ fún mi? You are talking of that small girl. What about Chief Àjíbádé fún rẹ̀? By the way, Bùkọ́lá dà. Bùkọ́lá? Nígbà tó ní pé mo gbé ìbọn, mo fẹ́ pa pátápátá ni. Má ṣe. Kí n pa tán kí n pa Àjíbádé kí n para mi. Má ṣe yẹn. Mi ìbọn mi tó sálọ, ó wọ́ mi sálọ ni. Bùkọ́lá ti. Màá ti gun it down. That's all right. Wo, mind your blood pressure. Má ṣe rẹ léṣe, okay? Easy. Now, Chief Àjíbádé fún rẹ̀ ńkọ́? Láti ìrọ̀lẹ́ àná ló ti lọ pàtí kò ìdé. Kò ìdé oníranú ẹ̀. Ó lọ sí pátí. Mi ìmọ̀ mi tó tún lọ ṣe lọ́hùn. Ó lọ sí pátí. Ó lọ sí pátí. All right. Adé wá bá mi. That's all right. Adé wá bá mi. Ẹsẹ̀ fi Àjíbádé sẹ́gbẹ̀ẹ́ kan. Dókítà, bẹ́ẹ̀ ṣe máa gbà mí. No. Tí Àjíbádé bá dé, màá fẹ́ rí. Mo ní láti sọ, I have got to talk. Kí ẹ̀yin tó rí, màá ti fẹ́ yín dá bátà sí lára. Màá ti jẹ́ ní tútù. Má ṣe yẹn. Hepatitis. Dókítà, kí lè ṣe máa gbà mí? Bẹ́ẹ̀ ṣe máa bá mi yọ oyún ìdánù. Bẹ́ẹ̀ ṣe máa bá mi yọ oyún ìdánù. Kí ni kò ti gbọ́ àbúrò mi lóyún? Olóyún fọ́kọ mi. What a terrible job. What a terrible job. But all the same, lóòótọ́ kò fi bẹ́ẹ̀ da ó fẹ́ lòdì sófin, but all the same, a máa ṣe eléyìí nítorí oyún àbùkù. Ẹ bá mi ṣe ni. We got to do something. Ẹ bá mi ṣe eléyìí ọ̀dà. Àwọ̀gbọ́n dà sí. Àwọ̀gbọ́n dà sí. But tọkọ ẹ bá dé má bàjá. Just let him see me, okay? Màá lọ lẹ́ntì ẹ̀. Kó tì í. Kókò sí yín lásán. Jọ̀ọ́ má bínú. Kó wá lásán bẹ́ẹ̀ kó wá sí yín. Kémi máa wò ó. Ó fi àjẹ mí lélẹ́yìí. Màá fi àjẹ padà. Ó wá ní yìí ló fi lẹ́yìn sí. No. Àjọkẹ́, sórí ẹ̀ ò burú. Ọ̀fẹ́ kó parẹ́. Aláàánú lọ́wọ́ gbọ́dọ̀ lẹ́yẹ. Àbẹ́ ẹ̀ tó ọmọ ìṣí gbogbo bí. Ìyá ọkọ mi kí ló dé? Bàbá òtòlù kí ló dé? Ìfẹ́ ń tó alẹ́ mi o. Ìyá ọkọ mi kí ló dé? Ẹ tẹ́tẹ́ sọ́mọdé. Àkọ́kùdé ẹ̀sọ́ ọkọ tó dé. Ọ̀gbẹ́lẹ̀ náà. Lẹ́yìn ni o. Orí mi burú máa tẹ̀ mí o. Kí ni bàjẹ́ yìí ṣe fún yín? Kí ló dé? Bẹ́ẹ̀ni wọ̀ ẹ̀fọ́. Aya mi. Àsí. Àbí kí ló dé? Ìfẹ́ bẹ́ẹ̀ ṣe báyìí. Mọ́tò jáàmù ní sẹ́ẹ̀. Orí mi. Mọ́tò jáàmù. Ẹni bí ọtí ti pàtí bọ̀. Pọ́wọ́. Àjíbádé. Kí ni ìmọ̀ bẹ́ẹ̀ mọ́ sọ́ọ̀lì? Báwo lẹ́yìn ló ti tó? Ó bí aṣọ gẹ́gẹ́. Orí ẹ̀ burú yé. Pọ́nmi. Ọjà dìde lẹ̀. Pọ́nmi. Dìde lẹ̀. Àwa dágbére fún ọ kúrò nínú ayé yìí ní orúkọ Ọlọ́run bàbá ẹni tí ó dá ọ. Àmín. Ní orúkọ Jésù Kristi ẹni tí ó jìyà nítorí rẹ. Àmín. Ọ̀gá mi, tó bá délé kò dílé, mo lọ́nà kó gẹ́. Eléyìí ò dá ṣá, eléyìí ò dá. Ha ha ha!
at all. Sorry. You are a man. Be a man, please. Tọ́jí. Mo fẹ́ sọ̀rọ̀ kan. Wọ́n ní àìrìn jìnnà ńlá ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bẹ́yàn bá dẹ̀dọ̀ tó bá pẹ́ títí yóò rẹ̀ jatọ́ ya bùkẹ́ lómi. Wọn ò fẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ Ológúndé yìí aṣá ti sìnkú tán. Lóòótọ́ Ajíbádé kú àbúrò wa lọ́jà kí ẹ sẹ́pà fi yọ̀ ọ́ o. Àlèmútò gidá ń kó wa kò sẹ́ni tí ò ní kú. Sọ̀rọ̀ mi yọ. Àmọ́ sórí àṣà àwọn alákadá ń bà mí lẹ́rù ìyíyàwó rẹ̀ yìí. Kọ́mọ̀ ti lọ gbẹ́sẹ̀ tẹ gbogbo ẹ̀ kó tó di pé ọpọlọ wa ó sì sílẹ̀. Èyí ìwọ ni sọ fún ọ. Kí ẹ sẹ́pà fi kú ya Ajíbádé o. Òdodo ọ̀rọ̀ ni tó ti yọ nǹkan tí a máa tètè mú ṣe ni wípé àmọ́ bá a ṣe tè máa pera wa jọ tá a ṣe mítìnì lórí rẹ̀ tá a fi tètè máa bá a ṣe yanjú ogun rẹ̀ a mọ̀ pé kì í ṣe pé báyà mo fi yọ ọ́ ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ kẹ́ ọmọ ẹranko ọ̀bá bàjẹ́ tẹ lomi ò lè dùn àti pé irú èmi nísìn bẹ́ẹ̀ mi ṣe wà nísìn ó ṣe é ṣe kọjá yí pé ìgbà tó kú yìí lọ́lọ́gbọ́n ṣe tèmi náà rí dáadáa. àti bẹ́ẹ̀ tí ọba sórí rẹ̀ lẹ́kọ̀ọ́ orí ibú ní òlẹ́kùn ń bá dàn sọ̀rọ̀ mi ti yọ orí ìwà kì í ṣe pé a fi yọ orí ìwà kàṣà kápẹ́ ogun ó lè ṣe pé Ọlọ́run yìí pé àdòdó lórí ẹbí kàdébẹ̀ náà ní kásìjọ sọ. Ọlọ́run yàn ni pé kó wá ṣiṣẹ́ fún àwa láyé káwọ́ ó sì jẹ́. ó ti wà ní àtètè kan ṣe wípé ẹnìkan ní ọ̀tẹ̀jẹ̀ ẹlẹ̀ ẹnìkan jayé. bẹ́ẹ̀ ni ó sì wà títí láéláé. ṣé o ní ẹgbẹ́ pẹ̀jẹ̀ kórìí ọ̀ àǹtí mi ẹ ṣì ń ké ni àǹtí mi ẹ jẹun mi àǹtí mi ẹ jẹun àǹtí mi ẹ dẹ̀ má sunkún mọ́ ẹ jẹun yìí ó máa tutù. Bukola. Ma, a ní kẹ́ ẹ jẹun sá. Bukola. Ma. Mo expect ká jọ wọṣọ ọ̀fọ̀ ni. Kájíjọ máa ké. Tẹ́mi bá sunkún, tómi ojú mi bá kúnnú abọ́. Kí tiẹ̀ kúnnú koroba. O mọ̀ pé tiẹ̀ lóyún. Ṣé o mọ̀ pọ̀pọ̀ wa méjèèjì ló kú? Àbọ̀ nǹkan ló lóyún fún. Látijọ́ tó ti dé mi. Gbogbo tó fẹ́ ni mo ṣe fún ẹ. Oúnjẹ ohun ó wá jẹun tẹ̀mí jẹ èmi Fadérera ló wá wùwọ́ náà jẹ kí wàá ṣẹjọ́ ẹ̀ bí ó ṣẹjọ́ ẹlẹ́dàá ṣebọ́n ní adáduwáyé má gbàgbé nínú èmi wá wá sáyé bẹ́ẹ̀ àbúrò mi gbà ṣe mi ṣe mo wọ ọmọdé mi tó ń wọ ọmọdé ọmọ tẹ̀mí rán ní skul pẹ̀lú ìlágùn mi ló wá lóyún fọ́kọ mi ṣebí wọ́n lémi náà bá kọ̀ máa bá bò mi rí kọ̀kọ̀ bí ó wá jẹ́ ẹ̀wọ̀ Bùkọ́lá ló ṣerú eléyìí fún mi ó fẹ́ kó yanjú tòkú ni kí tó wá bàbá wá bọ̀rọ̀ ẹ kó sí orí jáde mi lórí burúkú kọ ọmọ tẹ́yọ̀ gbọ́dọ̀ jírí kó sí orí ẹ jáde I don't want to see you bloody idiot nuisance kéèyàn má lè fọkàn táwọn eléyìí tọkọ mi bá tiẹ̀ pé wò ó sọ pé ó ṣe èmi Yíbádé Ajíbádé bá sùn lọ́rùn o tó bá dẹ̀ sùn etí àlà ọ̀rọ̀ burúkú ló máa gbọ́ tóró fi àjẹ́ mi láti pinnu èmi pẹ̀lú ẹ̀ níjọ́ rírí jẹ níjọ́ ẹ̀rí jẹ nǹkan náà wá dé tán orí pé mi bímọ fún ẹ ọwọ́ afábúrò mi lọ́rùn. Abíọ́jẹ. Fadé. Fadé. Ilẹ̀. Ilé fẹ́ kí n fún yín sàn. Mo wulẹ̀ sí yọnu rárá. Mo wulẹ̀ sí yọnu. Pẹ̀lẹ́ o. Madam, ṣé ti bínú? Àmà tó wá pè àwọn retí olórí ẹbí ni. Ǹlẹ́. Sùúrù lọ bá o. Relax. Sùúrù.
ní sùúrù bí nǹkan ní. àwa ń bí sà. Yes sir, ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sà. ẹ rọra. ẹ kú ọ̀rọ̀ èèyàn. Yes sà, ẹ máa rọra sà. ẹ rọra sà. ẹ máa rọra. ẹ máa rọra. ẹ máa rọra sà. ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sà. ọlọ́wọ́ sàgbà láǹfààní. ọlọ́wọ́ sàgbà láǹfààní. ẹ kú ọ̀rọ̀ èèyàn. a máa rí yín bá ẹ ní dàgbà àyà. ọlọ́wọ́ sì jọjọ́ jìnnà síra wọn. ẹ kú àdọ́hùn ó fèyí ṣàṣemọ́. àmín àmín àmín. ànírà kò fà lẹ́yìn ẹbí wa mọ́. àmín àmín àmín. èyí tó sì ti wáyé náà ọlọ́wọ́ ní já rí mọ́. àmín àmín. ọlọ́wọ́ bá a dáa tó kù sí. kí a láàbọ̀ lọ́ndà. ẹ máa bọ̀ ń bí madam. Sunday. ọbọ sáàrin àwọn méjì lẹ́hùn náà ọ̀dà. a dáa fún ẹ. yọ yẹ. yọ ọ̀rọ̀ Ọlọ́run. yọ dáa fún gbogbo yín o. àṣẹ àṣẹ. aya mi òkú ọ̀run ó dúró tì ọ́. kò ní bàjẹ́. àmín àmín. àjíbádé ò ní sùn lọ́rùn. ẹ rọra ṣàdúrà níwọ̀n tó lọ́jọ́ lọ. ẹ gbọ́ jókòó tòní ọba mi ló jẹ. àmọ́ síbẹ̀ náà òjòjẹ́ bàbá òun dá inú tó tó lò. ẹ̀yin lẹ́rọ yọ ẹ̀yin lẹ́tọ̀ yọ́bọ̀ ẹ̀ ṣáà wò. bàbá sẹ́rí ká mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Èdùmàrè ní ọ́fìlà àbànújẹ́ ọ̀rá mọ́rí tọ́ba lọ kókò fìlíìtì ẹ̀ fún yàn ni ó dún yàn jù àbí Yorùbá ni òye yín ju gbogbo ẹ̀ lọ wò ó fadérera gbogbo nǹkan tó bá ń dùn nù rẹ Ọlọ́run ò ní sọ́dìbànújẹ́ mọ́ ọ lọ́wọ́ sórí wíwá wa lónìí àbíkú tàbúrò wa kò dùn mẹ́nì kọ̀ọ̀kan wa nínú tó ti yọ irú kó àbúrò wa kò dùn mọ́ wa nú ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a gbọ́dọ̀ gba kádàrá ni àdánwò lélẹ̀ ọlọ́mọdé àràdàtàn ó tó lò. yóò dáa fún gbogbo yín a ní sórí búbí ẹni ìyá ìjóná kẹyìn ẹ̀yin ẹ wo ẹ má jẹ àbòkò lọ sílé olóró ètò ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ inú gbogbo wa ò dùn sí bí Ajíbádé ṣe kú ó surprise everybody wa sọ̀rọ̀ mi yeye ẹ̀yin ètò jẹ́ kí ẹ máa dé ọ̀rọ̀ mi o bí n bá ń jánà bí mo sì rìn ìgbẹ́ o ètò jáwọ̀ wá ìbàdí rẹ̀ ra bí ó ti máa ní ọmọ ẹni ìyá rẹ̀ kó sì gbẹ̀gì kódà yóò yàn pa agbádá sọ̀rọ̀ mi yé o Ajíbádé ọ̀sán kú ó dàgbà ọmọ tí ọkàn bí nìkan náà ni Ọlọ́run fi ṣe òun gé abú Ọlọ́run sì ní yárí kò gé aburú. àmín 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 àmín. àwa gbọ́dọ̀ pé torí pé irú ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ ńlá ò ní ṣe tọ́tọ́ lẹ́yìn òkú mọ́ òkú gan bínú sílùú rẹ̀ bólú ọba ṣe ètò tó yẹ kó wù ẹ́ ó ṣe nítorí ìdí èyí ó sì mọ̀ pé bó o ṣe wà yìí Ọlọ́run sí ọ lágàn fún àbúrò wa Ọlọ́run sí ọ lágàn owó náà bẹ́ẹ̀ ó bímọ fún àbúrò wa ọgbà tó o sì bímọ yìí àbúrò wọ wa lè kú kọ dájú ogún gbogbo lé bàtàmọ báyìí àmọ́ jẹ́ n fi ọlọ́kàn kan balẹ̀ sọ̀rọ̀ mi yọ jẹ́ n fi ọlọ́kàn kan balẹ̀ orí ò ní burú fó lórí kọ́mọ́ wúlò lọ́nà kan bí o tiẹ̀ lè pèsè oríire bí o lè pèsè owó fún yóò sì mọ rí nǹkan rẹ nù àbí ìwọ náà kì í ṣe pé o ní rí nǹkan jámúdùnmúdùn àmọ́ tó bá ṣe pé bíi tèmi ni èmi ò bá ṣe kọ́kọ́ sọ pé tí o kú inú ilé bàtàmọ́ bàtà inú nǹkan rẹ́ǹtì ilé fún ọ nítorí pé ẹ̀rù máa ba àgàn nínú ilé báyìí tí òbí mọ mọ̀ pé bó o ṣe ya àgàn kọ́ tẹ́wọ́n náà lọ́rùn kò gbé bó o ṣe ya àgàn àmọ́ náà ló ṣe ọ́ lákòókò lákòóde ọ̀run nítorí ìdí èyí gbogbo àwọn ẹbí àti pẹ̀lú pọ̀ pé ní ọjọ́ méjì òní á pè ogún àbí bọ́ọ̀lù tó jí n ta sọ kẹ́ni yẹn ni. ẹjọ máa pè mí sí ọ̀rọ̀ ẹ ṣáà sọ bó bá ṣe. ẹ wọ kú ṣé bá ṣe jọ sọ nìyí ni kí bá yẹ sọ fún mi ni mi ní tẹ̀lé wa bí tún ní ṣé bá yẹ jọ sọ nìyí. orí rẹ burú pẹ̀lú kọ burú tó. ẹ jẹ lórí mi burú bí ti bá bò ayé ṣe fẹ́ lórí mi burú bẹ́ẹ̀. ẹ wo ẹ̀yin ṣáà jókòó ẹ wo ṣé ní tómi ká fi yé gbogbo yín ni pé mo fẹ́ kẹ́ mọ̀ pé yàtọ̀ sí èmi yàtọ̀ sí sísítà mi gbogbo ẹ̀yin tó kù ẹlẹ́jú olóògbé yìí lọ ó dẹ̀ yẹ kẹ́ ṣe dáadáa o ó yẹ kẹ́ ṣe dáadáa torí pé wọ́n ní ẹni tó ṣojú òdàbí ẹni tó ṣẹ̀yìn ara ẹ̀yìn ẹ̀ tó yẹ kẹ́ tún ṣẹ̀rẹ̀ o
ẹ sà olórí ẹbí ẹ jọ̀ọ́ mo mọ̀ pé ẹ̀yin lẹ kó gbogbo wa jọ torí tí yín gangan dẹ̀rẹ̀ mi ṣe jókòó. ẹ lẹ́ni kó jókòó ẹ lẹ́ni kó jókòó ẹ jókòó. ẹ má bínú mi máa sọ kọjá yìí ọlá yìí ló jẹ olódò kọjá yìí ẹ dákun ẹ tẹ̀ mí mọ́lẹ̀ o. kẹ́lẹ́ kó sì tán awù ó ṣe ọ̀ṣẹ́ bá bílẹ̀ ní ti mọ́tò èmi lọ́dọ̀ mi sọ lórí. ọmọ yẹn ládàá. báwo ni dáhùn tó ń sọ. stand lórí ọ̀rọ̀ tẹ́mi sọ. àdìkí wọn náà dá alẹ́ sáà máa sọ fún ọtí ní ẹ̀kọ́ náà sọ fún ọtí ní ẹ̀kọ́. ẹ má bínú dájì. àràǹkà sí yín láyé ni. ẹ má bínú jáde ẹnu tí ẹ náà ti rọ wọwọwọwọ. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi wálẹ̀ ìlú àgbàlagbà lẹ pera yín àgbà tí ò tó lé. kára kó sì dán. àgbà ta ni ò tó lé. òjò kẹfì ilẹ̀. àgbà tèmi ò tó lé. mo ti jú àwọn bàbá ni. jókòó. mo ti jú àwọn bàbá ni àgbà tèmi ò tó lé. jókòó jáde tọ́ka gidi bọ́ níbi fáànù yìí bò mo sì máa sọ nǹkan fún ọmọ ẹ mo máa sọ nǹkan fún ọ lórí orí ẹ sí. ẹ tà kó síndẹ́lì sọ́gun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣojú èyí ó yẹ kẹ́ ṣe yín ẹ̀ ara ẹ̀yìn ẹ̀ tó yẹ kẹ́ ṣe yín náà. tó jí torí ok sir. ẹ tàgbà. mísà. ọ̀pẹ láyé ojú rẹ̀ ò lè rí bí. nǹkan ló fọwọ́ mú mi méjèèjì. ẹnà kẹtó rà. bá ká ẹ ní sùúrù o. àgbà tèmi ò tó lé. a fẹ́ ká ara kó sì dàn ọ́ nítorí bá a bá ń bú ẹtù orí a máa tu awó. ṣé sọ̀rọ̀ mi yé yín ẹ fara yín balẹ̀. àgbà tèmi ò tó lé. aya mi lẹ́ẹ̀kan sí yóò dà fún ọ. àmín àmín. ò ní ṣìṣe ọlọ́run ò ní ṣe ọ́ níwọ̀ nìkan ẹ̀yà jíbádé lọ́run ò ní fi ọ́ sílẹ̀ lọ́jọ́ méje ò ní lọ́rọ̀ kan àwọn ẹbí láwọn. ntí mo fẹ́ kẹ́ ẹ sọnù àbùrọ̀mọ́sàrò yé ọ̀fẹ́ bẹ́ẹ̀. ó ti dá ẹ wọ ẹ má sunkún mà ẹ má bínú mà ṣe ti gbọ́. ọmọ wa bá oníṣọ papọ̀. ẹ jọ ẹ kúrò lọ́wọ́ tó bá jẹlé ẹ lọ jọlé ẹyin àgbáyẹyẹ àgbà tí ò tó lé àwọn mi kọ́ wọ́n mú yẹn dání ìyẹn ní kẹ́ máa rán kiri bíi tẹ́lọ̀. àgbà tèmi ò tó lé. bẹ́ẹ̀ ni kò tó lé mo sọ títí jà lọ. ẹjọ́ ẹ̀kọ́ ó mi má sunkún. ó tó sọ̀rọ̀ ìbí dẹ́kìlé á sì tún máa tó sọ fágbá. àgbà tí ò tó lé. lùs kòkò dáhùn o wọ́n dá lẹ́gbẹ̀ẹ́ òye èmi lọ máa rí bìyàn wọ́n tọ́ kó yí gbìrìgbìrì lùs kòkòrò alẹ́ kòkòrò. ìjọtọ̀ wa kìíní ti wà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọmọ kìíní kan inú babaláwo kò ní dùndùn kó fowó rẹ̀ kéré jà kí èso ògùn fọ́mì. òwì bẹ́ẹ̀ náà jẹ́ òní náà tí mo wá náà lèmi náà fi sọ pé dandan máa wà. oògùn tá a bá fowó sí ẹ̀yìn àrùn ní gbé òní mọ rírì ẹ̀ ó yẹ kí n wọlé kí n mú fún ọ ni. oore iná ni ọmọ rẹ bọ́ ọ bá lè fẹ́rẹ́ báyìí tọ́ yọ̀pá rẹ̀ tó lè fẹ́rẹ́ báyìí wọ́n á dákun torí ọlọ́run ẹni tó o fẹ́ lù fún mi lòdùn fún bíbẹ̀ ẹ̀kọ́ obìnrin ní ọ̀pọ̀ ṣé lóòótọ́. torí gbogbo obìnrin tó bá ti síjú wọ̀ báyìí tí ẹni wọ́n mọ̀ sí. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ. lóòótọ́. bẹ́ẹ̀. lùs kòkò. tó owó ni o pe kò gbọdọ̀ mọ́ ká. bí o tiẹ̀ pé wọ́n bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. àjọ kàkà kúrẹ́ẹ̀dì sí. èwo làbúrò mọ́ ká bí o pé wọ́n bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. lùs kòkò. tẹ́wọ́ ẹ̀ ká tó gbélé yẹn lọ́wọ́ máa ń sọ̀rọ̀ ilé sún síwájú fẹ́ gbà lọ́ọ̀ mi. kí ló ewu làbúrò fi ya jẹ́ ni wọ́n jà á ṣe débi eléyìí irú oró lé káwọn á náyàn o. kò ní ti sẹ́bà bá síbẹ̀ gbà lọ́ọ̀ mi gbà. ìtọ́jú wa lójú rí ni ìtọ́jú wa lójú rí. wọ́n ó ti tọ́ ẹ̀ẹ́mẹ́jì náà tó ní ẹ̀ mi ò ṣe mọ́ dà ní wọ́n dákun wọ́ irú lùkúlù wọ́n ni àníjẹ́ kọ́ mọ́ wọn gbé wá ó dénú. ọ̀sẹ̀ àbí ó tún kú. ìná èmi ò fẹ́ gbogbo ilé máa fi àjẹ mi o. ìná ẹ̀yin ìyá mi bá mi gbà ó ọmọ mi kan lẹ́nu rẹ̀. ó máa fi létí o sì ní tó aṣọ àgbàmọ́lá. àmì kò ní tó aṣọ àgbàmọ́lá àgbà náà sì ní tẹ̀sí. àmì nǹkan tó yẹn kó káfíńdé mọ wàá lé ibi táwọn obìnrin pọ̀ sí obìnrin má lé ibi tóbìnrin pọ̀ sí o tí ọba lé ibi tóbìnrin pọ̀ sí fún obìnrin ló kù torí bẹ́lẹ̀ ṣe ń pọ̀ nítọ̀ wọ́n mọ̀ pọ̀ wọ́n sọ fún àǹfẹ́ tẹ́ ọ sí. jàre aya mi. kò sí sọ́ọ̀mẹ̀lì ni ẹ ti máa pàṣẹ.
káàbọ̀ ṣẹ̀gẹ̀dú nìkan lẹ mọ̀ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ ẹbí rárá. a máa sọ̀rọ̀ ìwọ ló ti máa dá sí. ẹ gbọ́ bí ọlọ́run tiẹ̀ sí n tá à ń wí náà ló délẹ̀ yìí ọ̀rọ̀ kan là ń sọ kó o tó dé jàre aya mi kò ní bàjẹ́ fún ọ. awù àwọn tó ṣe é kù tí wọ́n tẹ́rí gbaṣọ wọn ò ní jọ bàjẹ́ fún ọ. àmín àmín àmín. eléyìí ò sì ní pìtàn alábùúnú rẹ̀ ń yọ̀dà fún ọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ogun la wá lónìí bá a ti wí ta aláàfin là wá fún lónìí. yàtọ̀ sí àwọn ogun pápẹ́ ẹ̀pẹ́ tèmi mọ̀ bíi ilé tó wà lókun èyí tó wà ní Kòyí èyí tó wà ní Ọ̀pápá. ẹ̀yin bàbá ó tó ra lẹ̀ méjì sí Bàrígà. ọjẹ́rì àtàwọn ọkọ̀ táwa rí àtẹ̀yí ìwọ lómi tó kù. àtàwọn ìwé nǹkan tó wúlò mi. àti ìwé owó nítorí ìdí èyí ṣáàwó àtọwọ́ báńkì ni tó bá kù kọjá gbọ́. Fadera, keep quiet. Afridoma. Baba. ọjẹ́rì. Mo ní respect púpọ̀ fún yín. àdàfọ̀ ọlọ́run ó sì pọ́n wọ náà ní ọlọ́run ó pọ́n ní. Nítorí tá a bá fi wé tàwọn bàbá méjì tàn yìí wọ́n jókòó. àbáwa Bẹ́ẹ̀ ni mo sọ. àwa èmi àti òtò. Rude. Ẹ̀ẹ́dẹ̀mọ̀rọ̀ sọ. From all indications, a ti rí wípé ẹ̀rọ lárí. Shut up, let me talk, o ti máa ra bunú kọ́. Look, listen. Ẹni tí àwa fún lọ́wọ́ rí. ẹ jẹ̀bi tẹ́ fún lọ́wọ́ Àkúrẹ́ lẹ̀ bá fún dáadáa tọ̀rọ̀ jáde kí ni kan tó ọ̀rọ̀ lẹ́lẹ̀ tí ń tọ́ ẹ̀mí. àlẹ́ wa kò wí wí wájú kò sí àwọn tó bá sọ̀rọ̀ sí wa ọmọ yóò bá ní wá kẹ́ ọmọ yóò bá ní wá. ẹ fara yín balẹ̀ o. àwa jà ní lónìí o. kò sí jà. ọmọkùnrin yẹn sì mọ bó ti rí sí ìbàdí rẹ. ọ̀rọ̀ ọmọlúwàbí ní sọ. ẹran kó sì dẹ̀ o. spoke on ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀. Anyway, alàgbà. Àgbà yín á dalẹ̀. And by God's grace, àwọn ọmọ yín náà máa gbẹ̀yìn. But you see, something that really baffled my mind. sọ yóò tí ẹ lè sọ kankan ìwà ẹ blood is sacred. ayé ò ní kọfà tó bá ní kọfà ọmọ àti òwe orí ẹ ò ilé tí wàá lọ sí ọmọ yá. Òun ni wípé. wọ́n ò lè sọ bí ẹnu ẹ. Wọ́n ponú. màá sọ nǹkan bọ̀ yìí o. Bàbá ṣe ìgbádùn mi. Wọ́n ponú to the extent wípé wọn mọ̀ wípé àtọkọ àtìyàwó náà ni property tán wà náà. bẹ́ẹ̀ ni wọ́n jìjọ ní ni. àlọ́ ẹsẹ̀ mi dé. kò ní ra gbá kò ní rà. tábàrà wo yọ fọ. ọmọ àfọ. bẹ́ẹ̀ ni ọ lè wá máa lálẹ́ wa lọ́wọ́. wọ́n tẹ̀lé fún ọ ní rẹ̀. Bàbá ẹ sọ fún ọ̀rọ̀ ògùnkọ́ wa jà ní. bàbá bá ní ẹdún ẹjẹ ká fìkéré kan yìí àwọn ọbàjá o. ǹjọ́ mọ̀ pé àwa tó ń bá sọ̀rọ̀ ìjọ́ mọ̀ pé sọ̀spẹ́ là wa. kí ló ń jẹ bẹ́ẹ̀. tó mọ̀ pé sọ̀spẹ́ là wa. kò yẹ pé sọ̀spẹ́ ni wa. kí ló ń jẹ lórí. Bàbá everything is over to you. Bàbá ẹ máa bọ̀rọ̀ yín lọ. Ẹ máa bọ̀rọ̀ yín lọ. Wọ́n ti gbà á. Idiot làwọn ilé. orí nǹkan àwọn wọ̀nyí ń bà mí nínú jẹ́. olórí ẹbí. ẹ̀dá ń gbẹ́nu lọ́wọ́ ẹ̀ bà mí nínú jẹ́. a pàdé sọ. ẹ jẹ́ kí n rí ìrúkú rí. bọ́lá òjò máa fi ọ́ dáhùn lóhùn kí gbogbo wọn gbọ́. Pàdé rẹ̀ rárá. Open up. Ení èjì ìdí tá a fi pín ogún yìí tá a fi pín tí ó kàn bí wọ́n ti fẹ́ kọ́ sọ fún wa ntọ́rọ̀ nípinnu rẹ̀ bí wọ́n ti wí. ọgbọ́n ni. a lọ rẹ́ǹtì ilé fún ni. ẹ̀mí ò jí yẹn wọ́n ní àárẹ̀ wálé fún wọn. ẹ ṣe látẹ̀ tó kọjá gbogbo ń tẹ̀sán mo fọwọ́ lẹ́rọ̀ mú wò yìí. èmi wà ní oyún báyìí o. wọ́ndà. oyún Ajíbádé wà nínú èmi. olóyún. bọ́lá ò ṣe pé nìyí. Ǹjẹ́ bí ẹ̀tọ́ tí ó bá bí oyún inú ẹ̀ tí ọmọ yẹn bá pé 18 years á lè mọ ibi tí àwọn dúkìá bàbá ẹ̀ wà. Bẹ́ẹ̀ èyí lè sọ̀rọ̀ pé bẹ́ẹ̀. Principal. I am not a principal. I am a medical doctor. Jideba. Oh, sure. Ẹ jẹ́ káwọ́ sọ kẹ́lẹ́ kan fún àwọn èèyàn sàkọ̀dá o. Ẹni tí olóyún gba Ajíbádé bẹ láyé lólóyún lé gba Ajíbádé wá. Bẹ́ẹ̀ni lọ́wọ́ jẹ́. Ó ti dá. Bẹ́ẹ̀ni lọ́wọ́ kẹ́ ń wí. Fadé rẹ̀ lọ.
olóyún olóyún oyún bẹ́ẹ̀ nù mí báyìí. olóyún ajíbájí. bẹ́ẹ̀ ilé yá. àti ẹlẹ́dàá ìyá wa olórí bàbá wa pọ̀ ní àlàáfíà. ṣé nígbà téèyàn sọ fún apọ̀ lóyún á sì ti àgbà lẹ́sẹ̀kẹsẹ̀ náà kó lóyún náà nù. mo béèrè ní òòlù jẹ́ àgbàlọ́dà yìí ó lóyún o bí ò lóyún o. tẹ́gbọ́sù mẹ́sàn-án ní èrú gbé ìkẹwàá ni yóò sì rú ní ọ̀ṣọ́. ojú ìgbà lóṣù mẹ́sàn-án oṣù mélòó lè ní lóyún ìjẹ́ nìsín. kò sí ìdókè yẹn pọ̀ lọ́wọ́. odò kẹjá rẹ. àbí kọ́lẹ́sì sọ àtọ̀pẹ̀tẹ́. asọ̀kalẹ̀ àǹfààní. ọ̀sọ̀ láyọ̀. wọ́n á ṣe sọ láyọ̀ ni. ìyẹn nípa ọtí ẹ̀ ti lóyún. wọ́n á bí wọ́n á ìyẹn nípa sọ ọtí láyọ̀ lóyún. àlàáfíà ni. ìyẹn kò ti lóyún. iṣẹ́ ọlọ́run ni àwa máa ń ẹ̀ sì lè jó wálẹ̀. wọn lè jókòó bí iṣẹ́ lè ṣe. ṣé pé lóòótọ́ ni ọmọ rẹ̀. Mojere, I must express my appreciation. Thank you very fún much. wọn àti arábìnrin torí pé mo rí pé ẹ̀yin náà ẹ yàtọ̀ láàrin wọn. So keep it up. Thank you very much. ẹ ṣe. ẹ ṣeun o ọlọ́run ò ní yà wá. ẹ kú oríire. ẹ sọ líle. ẹ kú oríire. mama débi. ṣẹ̀wárí tó bá jẹ́ bẹ́ẹ̀ especially tẹ́ bá fi oyún yẹn bí ọkùnrin ọmọdé àti bàbá tó lè. ẹ ti fi kú gan ni kò gbé o. ọdọdọ ọ̀rọ̀ ọmọ sọ fún ọ yẹn. èmi ò lè ṣépè fún ọ. tí ẹ ṣe gbogbo àparùtù tó ń kọ́ káàkiri kí ló wà nù eléyìí kí ló wà nù àparùtù yìí. òdodo ìyá òfòwò ló ní àwọn ìyá òfòwò àwọn ìyá àdánù wo ni àwọn ìyá ọ̀rọ̀ mọ́sọ̀ wo ni ìwọ ọmọ bá mi sẹ́ wọ́n máa yọ owó mi tí wọ́n máa fi tìmọ̀ sí owó wọ́n máa tó bàjẹ́ lára mi wọ́n máa tó bàjẹ́ lára wọ́n máa tó ti mọ́tò nù wọ́n máa tó ti mọ́tò èmi ọ̀tẹ̀ èmi ọ̀tẹ̀ lọ èmi ọ̀tẹ̀ lọ èmi ọ̀tẹ̀ lọ́wọ́ èmi ọ̀tẹ̀ lọ́wọ́ mo fẹ́ tẹ́ mo fẹ́ tẹ́ mo fẹ́ tẹ́ mo fẹ́ tẹ́ kó fún mi lọ́wọ́ mi mo fẹ́ tẹ́ tẹ́ ìyá òfò àwọn ìyá rẹ̀ látòní tó ti ń pè wọn tó yọjú wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ni àwọn ìyá òfò tó ń pè látòní etí wọ́n di wọn àgbọn tó ń wí kí ó ti jáde wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. àgbàǹgbà ni o. àgbọ̀ òfòwò ni tá ń lágbà dánù. àgbàǹgbà ni o. tá ń lágbà ọ̀rọ̀ mọ́sùn gangan. inú burúkú ni àgbáyé àgbọ̀dọ̀ ní ọ̀rọ̀ burúkú lẹ́nu o. ìrọ̀lọ́pàá jáde ìrọ̀lọ́pàá 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 ẹ̀mí mi ò pọ̀ sí ọlọ́wọ́ ní. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ó yá bá mú owó mi náà tẹ fẹ́ yàwó mi. jókòó. n ò jókòó. mo ní o jókòó. n ò jókòó. n ò jókòó. n ò jókòó. ó gbé tí ló fún mi mọ́ kíkí bọ́jú ojú fẹ́ẹ́ rẹ lé olójú àbójú ọ̀fẹ́ rẹ lé olójú síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ ni yún sá ní sọ́ sí mi lára. èmi kú táǹtì ọkùnrin o. nígbà mọ̀ pé lórí ibú báyìí yan máa jẹ́ okó ràn mí. irọ́ ni gbá pa èyí mọ̀ bọ́ sọ ni mọ̀ bọ́ sọ o gbogbo tó ń sọ ni màá tẹ̀ fọ́ o wọlé kò mówó mi fún mi. ọmọ èké ń sí ọ. àgbà ń ṣèwọ. ọmọ èké ń sí ọ. alágbà ní í ṣèwọ sẹ. ó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ni. wọ́n tá a wọ ni ó bẹ̀rẹ̀ rọ mi wọ́n bá kí ni jẹ́. bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. àwọn wo wọ́n bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ gan. àwọn ayé lọ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. àwọn ayé bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. àwọn ayé wo wọ́n bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. àwọn ayé wo gan ni wọ́n bá rìn gan. mo béèrè lọ́wọ́ ẹni ó pàwàdà kó mú wà gidi lò. ànímọ̀ wà gan olókìkí rẹ̀ ń wò mí ni. àwọn wádà wọ́n mọ̀ wọ́ náà ni. igi ìrókò. igi ìrókò kọ ó tí ì rí igi wá sórí. igi àgbámi rere. àgbámi rere kọ ó tí ì rí igi araba. igi fùrùkù rẹ̀ ń wò mí. igi fúrúùtù ló pèlè tó ń bá bọ̀ yìí. kí ló fẹ́ ṣe fún mi dá mi lóhùn. òjò jẹ́ mi ní sùúrù. wọ́n sọ fún ọ. wọ́n sọ fún ọ. àgbà ìtara rẹ kò ní sùúrù mú. mo ta ni iṣẹ́. òkú ẹ̀ ó ruru ká wà á ruru. àwa owó mi náà bá wá. òjò jẹ́ sẹ́lẹ̀ ní ọjà àríwá rú ni. kò yẹ ká máa bára wa jà náà lóòótọ́. bọ́ bàtà ọfẹ́ wọ ọ̀dọ̀ àwọn ìyá mi ò ní bọ́ bàtà. ẹ̀sìn lọ́kùn ọjọ́ káàmọ́ ọlọ́wọ́ ó gbàjọ́ o ẹ̀sìn lọ́kùn. ẹ wọlé. wọlé ń tiẹ̀ èmi wà pa báyìí mo wà pa báyìí. wọlé. takọrin wo àti gbọ́dọ̀ pàṣẹ ẹ̀ẹ́dọ́ ní sè é
ní wàkẹ́ níjà ní pàtíyà akọ́ wákì akọ́ wákì 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 ẹ̀lẹ́ o Adéra yóò jẹ́ yóò dà sáwọn náà ni. àwọn náà ni. wọ́n lẹ fẹ́ múlẹ̀. bẹ́ẹ̀ni. àbí Fadélé. a fẹ́ múlẹ̀. ọ̀rọ̀ àṣírí ńlá kan bẹ tí ẹ mọ̀ tẹ́ ẹ fẹ́ kẹ́ni kankan mọ̀. bẹ́ẹ̀ni that is true. ilẹ̀ tẹ́ ẹ fẹ́ mú yìí. lórí ọ̀rọ̀ àṣírí yẹn ó base lórí àṣìná. ẹni kẹfẹ́ jẹ́ rẹ wákì wákì. èyí tí mo ṣe ní káwọn mú nìkan ni ṣọ́tún ní kẹsàn yẹn ń bí. no I understand. lẹ́yìn àwa náà ta wà ń bí tẹ́ ẹ múlẹ̀ lónìí Elédùmarè ló sì karùn-ún. bẹ́ẹ̀ni. nta bá fi odó dé kì í rọrùn mọ́. tí etíkẹ́tì bá tún gbọ́ àbẹ́nìkan sọ jáde ìmùlẹ̀ tá a fẹ́ mú yìí yóò da fún olúwa rẹ̀. wákì wákì ènìyàn ká tajà crack tọ́mọdé ní pẹ́ yọ pẹ́jì wákì. bí ló bá gbọ́ tó gbẹ ọlẹ́nu wẹ́rẹ́ tó ń bá gbẹ ọlẹ́nu rẹ̀ sílẹ̀ pẹ́jẹ́dọ́ ní wákì. àwọn ọmọ rẹ ló fẹ́ múlẹ̀ yìí o. yẹtúrọ̀ eléyìí díẹ̀díẹ̀ ni ikú díẹ̀díẹ̀ ni sẹ́ẹ̀fẹ́ léyìí. ṣé ló máa pa ẹni tí ó bá tú lake secret yẹn. ẹfẹ whichever one. ẹ jẹ́ fún yín lógidì tó jẹ́ pé ojú ẹsẹ̀ ni kò ní péye. ìyẹn ló dáa ìyẹn ló dáa. ìyẹn gan ló dáa. Fadé rẹ. ìyẹn ló dáa rẹ̀ gbọ́n mi. ìyẹn ló dáa. ẹnìkan tó bá ti ní secret ìyẹn ló dáa ó kú lẹ́sẹ̀kẹsẹ̀. ìyẹn bẹ́tà. ó bẹ́tà. àṣírí tẹ́nìkan kan ò mọ̀ yàtọ̀ fún wa ẹni bá sọ síta. Yeah. Papa, gently, you know. Papa, hold on. Ṣé sure pé kíní yóò wà contaminated because ó wà poisonous láti. Ngbẹ́nu tó wọ́n jẹ. Okay. Yeah, ọ̀fìn dọ́fà. Very beautiful. Ẹyẹ mọ́ ọyún wa. Tó wọ́n ní òfófó ní pẹ̀lú èpè ní pẹ̀lẹ́ ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní ìpàyè kẹ tó bá ṣe bí àṣẹdọwọ́ lẹ̀ kẹjọ́ mú. ẹ ti mú lẹ́nu ilẹ̀ tẹ́ ẹ mú yìí ẹni tí ó bá sọ ohun tí ó wà ní ọkàn yín nímúlẹ̀ ẹni bá sọ síta ní nǹkan àṣírí ẹni tó bá sọ síta yóò pọ̀jẹ̀ lẹ́nu yóò máa pàjẹ́ ni o ẹni bá sọ síta ọjọ́ kan. àjọjẹ́ náà ni o Elédùmarè nìkan ló rà rẹ̀ wá báyìí ẹ má kọ síta o wẹ́kẹ́. ó bàbá sí ni ẹ̀yin wá rí. àbọ̀kọ ẹ tó ti lù ọ́ bí bara. ọ̀rọ̀ ọkọ mi kọ́ lélẹ́yìí o. kílódé. wọ́n rán mi sí wọn. tanu. ẹ̀yẹ ẹ̀yin ṣáà jíjẹ́ náà ẹ gbà. kí ni bọ́ra. ẹ bá mi ràn kọ́kọ́ ẹ kà. ọ̀ọ́dúnrún náírà yìí. ọ̀ọ́dúnrún. mọ́mì ló ní nǹkan fún yín. mọ́mì wò ta ni mọ́mì. mọ́mì Fadélé ra. ọ̀dà ni ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló pè mọ́mì ìyàwó lílọ́mọ pé mọ́mì. àwọn jù mí lọ. ń wà wájú ọ̀dọ́ nǹkan ọ̀rẹ́dẹ́ lákọ̀ọ́mọ lórí kò pé kó ní Fadélé ra.
ìkan yẹn mo wá fẹ́ pé kò ní bẹ̀rẹ̀ rẹ̀ mi ì ṣe mi mọ́mí ṣàlẹ̀ mi náà sí. wọ́n ní fún yín ni o. èmi ni ó wà mọ́ ránṣẹ́ ìwọ náà sì tún gbà wá táǹgbà kí ni ọlọ́kọ́ fún jáde. kì í ṣe wípé bóyá ọ̀ràn yín ṣe olóhùn fún yín. wọn ò fẹ́ràn ọmọ pàpà. alólùfún fún yín ẹ má máa bínú yẹn bẹ́ẹ̀ yá o. olóhùn fún yín. olóhùn fún mi. pátápátá ó lè sọ pé oṣooṣù báyìí lòun máa fún oṣooṣù. nítorí ọmọ tí òde máa ti sọ ọmọ dáadáa lọmọ ló dé kí n fẹ́ sọ̀rọ̀ o nítorí ibi tó yan ọmọ dáadáa sí sọ̀rọ̀ mi yìí o ó rí pé mi ti máa ń pè lọ́mọ dáadáa ti pé èmi ká kú lu ẹ̀ náà ó ní kó fún mi. ara ń tàn wí náà nìyí a ní obìnrin yẹn da ẹni kò da ẹ wá wò ń gbà owó wá dọ́wọ́ yín sí i torí ó ní ọgbọ́n lẹ fi béèrè owó yìí lọ́wọ́ òun owó wá dọ́wọ́ yín sí yẹn ló da ọ̀rọ̀ owó ń tó máa dá sílẹ̀ alẹ́ ẹgbà téèyàn ẹgbà tiẹ̀ bàbá ó tó lò oṣooṣù ni o ẹ̀rí táwa ń gba tiẹ̀ lọ́jọ́kọ́jọ́ kì í ṣe torí owó kò fẹ́ mi lówó o àmọ́ èèyàn tó dáa ni ẹgbà tiẹ̀. sọ fẹ́ pé kò nù nǹkan máa wọ náà ń kárí. èmi Àjọkẹ́ Adé irọ́ mo ti rí iná ó ní òun máa kú lóṣooṣù báyìí lẹ́nu ọ̀rọ̀ tẹ́ bá ti wà mí kan tẹ́ bá ti gbé fún báyìí máa gbé fún yín ẹkún mọ̀ owó ẹ̀ lẹ́yìn làágùn ẹ̀ lẹ́yìn jẹyìn làágùn yìí ẹ ṣáà gba tiẹ̀ ẹgbà bẹ́ẹ̀ àgbàlẹ̀ ń dà ìṣá ẹ yọ sí ọjà. mẹ́ta lọ́kùn ọba yìí ọba lónìí ọba lónìí ọba títí ayé ayé ọba tó sọ wípé kí á gbé òun yóò dáhùn ọba àṣẹ wà pẹ̀lú ọmọ rẹ má jẹ́ kí ọmọ rẹ báyìí lọ. arábìnrin nígbà tí mo gbàdúrà lọ wọ́n fi ń yé mi nínú àdúrà wípé ọkọ rẹ tẹ̀tẹ̀ ṣàìsí mi. bẹ́ẹ̀ni. ẹ̀yin olúwa ló kù. Elija búra Elija ooo yeyeyeye pàpàpàpàpà. ọkọ rẹ tí mo wí ó ní ohun ní débi téèyàn ní dé. ohun yìí náà ní padìrẹ́ lójú rẹ. ní ojú ẹ̀mí rẹ ìtì ọkọ rí ò lè ṣe torí ẹrù èèyàn méjì ó fẹ́ di ti ẹnìkan ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́wọ́ ọ̀tá ilé àti ọ̀tá òde kí Olúwa kó dúró tì ẹ́ ìlú ò ní pa ilẹ̀ fún mọ́. wọ́n fi yé mi nínú ẹ̀mí wípé ní ìgbà tí baálé rẹ tó ti kú tán àwọn mọ̀lẹ́bí baálé rẹ wọ́n gbìmọ̀ pọ̀. Olúwa jàkúrò rẹ ẹ̀mí rẹ ó yà kí n sínkò sínkò. wọ́n ní kí ẹ má ṣe bá wọn jiyàn tí àwọn mọ̀lẹ́bí bá jókòó tí wọ́n sọ wípé báyìí là ń ṣe fẹ́ ṣe é. arákùnrin ọmọ òdògẹ́ yìí ni wọ́n sọ wípé òun ni ọkọ yín tí ẹ̀yin bá tún ní ọkọ míì lẹ́yìn òdògẹ́ yìí ẹ ní ìjàmbá mọ́tò. arábìnrin ẹ̀yin amẹ́sẹ̀ yí ọ̀rọ̀ Olúwa padà nítorí wípé ọ̀rọ̀ Olúwa kò ní ṣaláìṣẹ. bẹ́ẹ̀ ni Olúwa sọ ní orí igi àgbélébù ní ìjọsí tí àwọn èèyàn rò wípé Olúwa mi ò máa tó sọ ṣùgbọ́n yé Olúwa ẹ fi hàn mí o yé sínkò sí tẹ̀. bàbá ọ̀rọ̀ yín yé. ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ní jẹ́ kẹ́ tẹ̀lé ọkọ yín. Bíbélì sọ wípé òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe wípé kó ronú pìwàdà ajá omi rọ yèmí yeye. ṣe ọ̀rọ̀ yìí ti yé mi gan bàbá. ọ̀rọ̀ yìí yé mi. ìjẹ́ pọ̀ fún mi níwájú tí mo fẹ́ jẹ́. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń jíṣẹ́ náà Olúwa ẹ jẹ́ kí n jíṣẹ́ náà bàbá mi Jésù bàbá mi sí kò sí bẹ́ẹ̀ bàbá mi ẹ̀fọ́ mi iṣẹ́ pọ̀ tí mo fẹ́ jẹ́ fún ọmọ aráyé nítorí wípé ayé ń lọ sí òpin nígbà tí ayé bá ń lọ sí òpin ọ̀pọ̀ ikú mọ́tò yóò máa ṣẹlẹ̀ sínkù sí tẹ̀ ẹ̀sán nípa àwọn ọmọ ní àṣẹ já lose koko yóò fàtà mọ́ lose koko tàbí yan ẹ tọ́ ọmọ náà ni ojúṣe Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run kò èmi lè tọ́jú èwo ló wá ṣe ní. tiẹ̀ náà mo bá wa mọ́ lọ́mọ́. mo ti dé ní ọ̀dọ̀ rẹ ọ̀dẹ̀ ni mo dẹ̀ ní. olùmí ni mo jáde mo rán sí aládùn àṣẹ ni kí ni ká tó bá ṣe ní àná. olùjíṣẹ́ Ọlọ́run òfowó ni orí burúkú wo kọjẹ́wọ́ bùkádà fún wọn. tiẹ̀ la bá débi. tèmi wọ́n lọ bá débi. tiẹ̀ náà bàjẹ́
sẹ́ni bàjẹ́. ìwọ ọmọ ọgbọ́n tí mo dá débi náà. ọgbọ́n àfọwọ́ ni ọgbọ́n mo ní ọ̀dá ni ọgbọ́n mo ní ọ̀dá ni àbí tó tún lọ ọkàsọ ògúnlẹ̀ ọlọ́kàsọ aládùn àwọ̀ ọkàsọ ògúnlẹ̀ ọlọ́kàsọ aládùn àwọ̀. tó bá fi ọwọ́ kaṣọ máa ní kí àlá sápá. olórí burúkú yà ilé kejì olórí burúkú ni àṣírí yìí tú ẹ̀yin bàbá òkò ẹ̀yin bàbá òsì ẹ tún wọṣọ ọlọ́run tún fi ń purọ́ sọmọ sọmọ òjò jẹ́ irọ́ ẹ̀ ti tú irú ẹ̀ ti ṣe ẹyin olóṣì ọba yẹ wá bí.